obìnrin kan máa ń pariwo wípé ẹ gba òun bí fún Wàsíù Àyìndé K1 The Ultimate kò gba ọmọ. Ìyà burúkú ló ń jẹ òun, tọmọ náà sì ń pariwo pé káwọn ọmọ Nàìjíríà bá òun bẹ K1 The Ultimate kó gba òun kó tọ́jú òun. Ọ̀rọ̀ mà ti di woro sí woro látàrí bí ọmọbìnrin kan tó ń jẹ́ Ogechi ṣe jáde síta tó sì ń sunkún korò pé tó sì sunkún kúkorò pẹ̀lú ọmọ rẹ̀ tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọmọ Nàìjíríà fún ìrànlọ́wọ́ kí wọ́n bá òun bẹ K1 The Ultimate wípé kó gba ọmọ tóun bí fún un láti ọdún mẹ́tàlá sẹ́yìn tọmọ náà sì ń bẹ̀ wípé kí wọ́n kó wá ṣètọ́jú òun. Ìyá ọmọ náà tó jẹ́ Ogechi sọ pé iṣẹ́ aṣaralóge bí èékánná ọwọ́ àtẹsẹ̀ lòun ń ṣe. Iṣẹ́ náà lòun ń ṣe tí Wàsíù fi pàdé òun tó sì wá sọ́dọ̀ òun láti wá ṣe èékánná kó tó di pé òun lọ sọ́dọ̀ láti máa bá a ṣe èékánná rẹ̀. Èyí tó mú kí ọ̀rọ̀ ìfẹ́ wọ̀ láàrin òun àti K1. Ọ̀rọ̀ ìfẹ́ yìí mà ti gbó Ogechi lọ́wọ́ báyìí o nítorí ohun tí ọ̀rọ̀ ìfẹ́ náà mú jáde èyí tí ń ṣe ọmọ ní K1 ti kọ̀ báyìí. Níṣe ni ọmọ náà jọ olórí ọmọ ọba Ìjẹ̀bú bó tilẹ̀ jẹ́ pé K1 sọ fún òun pé kóun lọ ṣẹ́ oyún náà ṣùgbọ́n òun ò ṣẹ́ tóun sì fi oyún náà bí ọmọbìnrin kan ṣùgbọ́n látìgbà yẹn ni K1 ò ti kàn sóhun mọ́ tóun sì gbọ́ látọ̀dọ̀ K1 mọ́. Èyí tó mú kóun lọ sọ́dọ̀ ìyá rẹ̀ kí ìyá náà tó kú. Ogechi tẹ̀síwájú náà rẹ̀ wípé ojoojúmọ́ náà ọmọ òun máa ń sunkún pé òun fẹ́ lọ sọ́dọ̀ bàbá òun nítorí pé tóun bá wà lọ́dọ̀ bàbá òun ìyà òun ní máa jẹun bóyá ṣe ń jẹun lọ́dọ̀ ìyá òun báyìí. Ogechi tẹ̀síwájú náà rẹ̀ pé ọdún méje lòun àti K1 fi fẹ́ra wọn kọ́ oyún tó wọ̀ èyí tó ní kóun lọ ṣẹ́ nítorí pé òun ò nílò oyún náà tó sì ní òun máa rán ọ̀kan lára ọmọọṣẹ́ òun sí òun láti lọ ṣẹ́ oyún náà. Ó wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lòun gbìyànjú láti rí K1 tó sì jẹ́ pé tóun bá pè ìpè òun ò kí ń wọlé sọ́dọ̀ rẹ̀. Ogechi sọ pé nígbà tóun bímọ ni K1 rán ọ̀kan lára ọmọọṣẹ́ rẹ̀ sí òun tó sì fún òun lówó. Lẹ́yìn ìgbà yẹn ni òun tún lọ sọ́dọ̀ màmá K1 The Ultimate nígbà tí ọ̀rọ̀ náà ò níyanjú lòun tún gbéra tóun lọ sọ́dọ̀ ọba Asọlọ̀ tí ọba náà sì pè K1 lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Níṣe ni Azeezat ti sọ pẹ̀lú omijé lójú pé káwọn ọmọ Nàìjíríà kó bá òun bẹ bàbá òun kó tọ́jú òun. Ó sọ pẹ̀lú omijé pé kí wọ́n bá òun bẹ bàbá òun kó tọ́jú òun torí pé òun fẹ́ padà lọ sílé ìwé. Azeezat sọ pé òun mọ̀ pé òun náà máa jẹ́ èèyàn láyé torí pé òun mọ orin ikọ̀ táwọn èèyàn máa sì fún òun lówó tóun sì mọ̀ nípa iṣẹ́ ìyá òun. Látìgbà tí ìròyìn náà ti lu sórí ẹ̀rọ ayélujára làwọn èèyàn ti ń sọ pé ó yẹ kó Olúwa ayé Fújì kó gbọmọ náà ní o wípé ṣé òun epo ni tàbí iyọ̀ wípé Olúwa ayé Fújì ó ní owó lọ́wọ́ láti tọ́jú ọmọ náà. Táwọn kan sì ń bẹnu àtẹ́lu Ogechi wípé ó yẹ kó mọ̀ pé K1 ò ní fẹ́ àti pé K1 ti bímọ tó ti fẹ́ ìyàwó tó fẹ́ fẹ́ ibi tó dé tó ṣe fi oyún náà sílẹ̀. Ọ̀rọ̀ yìí làwọn èèyàn gbàgbẹ́ ní gbàgbọ́ ọtí o táwọn olólùfẹ́ K1 ní ṣàtìlẹ́yìn fi K1 táwọn kan sì sóko èrò sí K1. Kí lẹ̀yin rí sọ sí ohun tó ṣẹlẹ̀ yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like kẹ́ subscribe kẹ́ share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, a mọ̀ lóore.